ẹ kúṣẹ́ níbi tí ẹ ti ń wò wá. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín pátá, gbogbo ẹ̀yin oníbàárà wa. Mo dúpẹ́ pẹ́ òkun lọ́wọ́ gbogbo yín. Mo dúpẹ́ yiniyini kí ènìyàn tún lè ṣe mí ní o. Mo yìn yín pàápàá gbogbo ẹ̀yin tí ẹ ti ra product wa tí ẹ dẹ̀ ń fi àdúrà ṣọwọ́ sí wa. Mo fẹ́ ti dá yín lójú pé àdúrà yín gan ó wà nínú tí ó ń gbé wa oró títí di èní. Mo dúpẹ́ lọ́wọ́ yín gbogbo ẹ̀ tí ẹ ti ra product wa tí ẹ tún sọ fún wa wípé ohun tí ẹ rà yìí ẹ ò tí ì rírú ẹ̀ rí pé ó ṣiṣẹ́ dáadáa. Mo dúpẹ́ gidigidi gan lọ́wọ́ yín màmá wa, ẹ̀yin bàbá wa, ẹ̀yin ẹ̀gbọ́n wa, ẹ̀yin àbúrò wa, Nàìjíríà lẹ́wà ní àbí lókè òkun. Mo dúpẹ́ lọ́wọ́ yín. Orúkọ mi kò yí padà, bàbá confam JP ni. Kí ni mo mú wá fún yín ní alẹ́ yìí o? Egbògi Inarun, egbògi Inarun tó jẹ́ pé wàá bẹ ara báyìí. Tó bá ti rí rẹ pé tó bá bẹ ara ẹ wàá mọ̀ pé ara ẹ yẹn ti lé, ó ti lé fún kòkòrò. Lọ mójútó Inarun, lọ mójútó Inarun, lọ mójútó Inarun. Inarun ni ó ń bẹ ara lẹ́sẹ̀kẹsẹ̀. Ó máa yọ sí ẹ lára báyìí bí àpáàdì, á yọ sí ẹ ṣùkùṣùkù lára báyìí, á yọ sí ẹ ṣùkùṣùkù. Ara máa ń bẹ, ara kò máa ń bẹ tó máa bẹ. Tètè lọ mójútó Inarun. Egbògi Inarun nìyí fún ìwọ tí ara ń bẹ, ìwọ tí ara ń yún. Tètè wá mójútó egbògi tí ó wà lọ́wọ́ mi kí o ọ̀dà tiẹ̀. Egbògi kejì tí mo tún máa polówó ní kòkòrò inú ẹ̀jẹ̀. Tó o bá rí i pé gbogbo ìgbà ní kòkòrò máa ń jáde lára rẹ, kọ́kọ́ jẹ́ ká treat kòkòrò inú ẹ̀jẹ̀. Sórí méjèèjì tí mo sọ yìí wọ́n ń bára wọn rìn ní Inarun àti kòkòrò inú ẹ̀jẹ̀. Ó ní mo gbé síta ìṣòtiri wo ṣé wọn náà rí báyìí? Kòkòrò inú ẹ̀jẹ̀ àti Inarun, sórí méjèèjì yẹn wọ́n ń bára wọn rìn ní. Bẹ́ẹ̀nìyàn bá pè wá wípé òun fẹ́ ra kòkòrò inú ẹ̀jẹ̀, máa advice ẹ̀ pé kó ra Inarun. tó pé méjèèjì wọ́n ń ṣe kó ra Inarun náà mọ́, méjèèjì wọ́n ń ṣiṣẹ́ fúnra wọn ni o. Ojú ò ní tiẹ̀. Gbogbo ìwọ tó bá ti ríru symptoms yẹn lára rẹ, má dúró tí kinní yẹn máa fi bẹ̀ ẹ́ láwọ̀ jẹ́, àbí tí ó máa fi di wípé ohun tí kò sí solution fún pátápátá. Ọ̀pọ̀lọpọ̀ tó order product yìí ló ń fi àdúrà ránṣẹ́ sí wa. Níbikíbi tó bá wà, order tiẹ̀ kíákíá kó di fi ọkàn ara ẹ balẹ̀. Kí n sọ fún ẹ dáadáa, kò síbi tó wà tí DHL tí kò ní gbé product wa déwájú ilé rẹ̀. Amẹ́ríkà ni, Canada ni, Europe ni, gbogbo Europe pátá, DHL ó máa gbé product wa ìdè iwájú ilé rẹ̀. Kò síbi tí ó wà. Ohun tó máa wá ṣe ni wípé tí ó bá wá ń wọ̀n tó rí wípé o fẹ́ order product yìí, bá mi sọ̀rọ̀ lórí workshop mi 080 message kó order through workshop 08022040950. Ẹ ṣé gan ni, God bless you. Wá share fídíò yìí kíákíá o. Ọwọ́ tó wá share fídíò yìí, ọwọ́ yẹn kò ní rí wàhálà títí tó máa fi padà sọ́dọ̀ Ọlọ́run. Ẹ ṣé gan ni, God bless you.